ṣe rí nígbà tójú abẹ́ jáde fún mi tí mò ń pe àdàbí wọ́n wá lé orúkọ gbogbo wọn gbogbo yín tẹ́ lọ ń ṣe ṣó lọ́dọ̀ ojú abẹ́ wọ́n lé orúkọ yín nílé babaláwo torí ìkan nínú yín gbogbo èpè tán fún yín yẹn ìkan nínú yín gbọ́dọ̀ dúró kó forí gbà wọ́n wá sọ pé ẹ lọ rẹran fún lágbájá èyí tán rẹran fún yẹn ìyẹn náà fi rúbọ. ìyàwó Lizzy Anjorin ó ti padà dá sí ọ̀rọ̀ arákùnrin tí a mọ̀ sí ọkọ àwọn single mother Kim àti ojú abẹ́ o lórí ọ̀rọ̀ òbò ojú abẹ́ tó ń fò káàkiri lórí ayélujára. Ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀rọ̀ tí Lizzy sọ nínú fọ́nrán yìí ò lọ fà gidi gan ni. Ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ lórí ètò wa lénìí ó ti yá ẹ jẹ́ ká wò ó. See, life is spiritual. Social media yìí agbèjò ayé ni ẹ rò pọ́n kàn jókòó sórí parliament lórí TikTok àti Facebook ẹ ti gbàgbé pé èmi ni mo gba igi àṣẹ lọ́wọ́ Esabod ẹ lọ wo gbogbo ṣé ò tí Ìyábọ̀ Òjó fi attack àwọn èèyàn kò sí kankan nú ẹ tí ò pọ̀fọ̀ kò dẹ̀ sí kankan nú ẹ tí ò ṣépè. wọ́n wo iṣẹ́ fún Ìyábọ̀ Òjó ni pé tó bá fẹ́ ṣaburú kó má lọ dá ṣe kó tìyàn lọ ṣe so that tí wọ́n bá ń jáde kiri mo ti sọ eléyìí fún gbogbo yín rí ọ̀rọ̀ lẹ́mà ni mo ń sọ nàbí Lima súnmọ́ Akeem Lima sọ fún mi pé sista mo ti mọ̀ yín tipẹ́tipẹ́ lọ́jọ́ báyìí ẹ ṣoore fún èèyàn kan báyìí lábẹ́kúta ńgbà tó sọ bẹ́ẹ̀ mo wá wò pé èmi larí kò sẹ́dà tó mọ̀ọ́lá má jẹ́ kí n wà too big to explain to Lima ẹ má gbọ́ ẹ má bínú straw mi rà. ó wà bíbá online náà ni ẹ wà ní no kò ní bẹ́ẹ̀ ó máa bẹ̀rẹ̀. This is royal blue, deep blue and gold. Cherry. This is very rich. Etiri. 50% discount. This is very. Aru aṣọ tí mo wọ̀ yìí ní gbogbo àwọn eléyìí o. Ṣé ń gbọ́ mi o? Gbogbo àwọn nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún mi. Mo wá send 1% sí Lema. Nígbà tí Lema rí àwọn èpè èdè tán ṣe mo wá pe Lema padà mo ní Lema gbàdúrà pé kán ṣe 1% báyìí fún ẹ ó ní àǹtí mi ò gbàdúrà ẹ mà mo ní so Lema má dá sọ̀rọ̀ yìí mo dẹ̀ explain àwọn kọ̀ọ̀kan ọmọ ẹ kàn ṣe mo ní má dá sí o Lema mo ní kò dẹ̀ ṣe kéèsì mi nìkan tó o bá ti rí tí àwọn Ìyábọ̀ Òjó gbé kéèsì kan wá má dà sí mo ní èmi tí mo decide pé mo fẹ́ máa sọ̀rọ̀ mo ní pẹ̀lú ọjọ́ orí mi pẹ̀lú ipò tọ́lọ́run tò mí sí ṣé éèjì mi ni máa sọ pé mo fẹ́ máa sọ̀rọ̀ lórí social media mo ní ṣùgbọ́n nǹkan tó bá gbà la máa fi fún ọmọ ẹ̀ dẹ̀ wọ́ọ̀kì mi ọmọ ẹ̀ sọ pé kí n má wọ̀rì òun ti bá Akeem sọ̀rọ̀ pé ọ̀rẹ́ òun ni pé kì í ṣáà má bínú gbogbo nǹkan tó ṣe torí gbà yẹn Akeem ti ṣe kí ni ogun ló máa pàwọ́ tó sọ pé Lizzy ọdún tuntun ṣebí ọdún àlòkù lẹ́yìn fi ń pààyàn ọdún àlòkù lẹ́yìn fi ń pa àwọn èèyàn ọdún àlòkù lẹ́ fi ń gba donation ọdún àlòkù lẹ́ máa ń pa àwọn ọmọ ọlọ́mọ ọdún àlòkù lẹ́ máa fi ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ bá a ṣe máa tweet yín lọ ta máa expose yín lọ rè ẹ máa gbọ́ o ọmọ yẹn dẹ̀ lọ lọ́jọ́ yẹn